ta ló lè dúpẹ́ rẹ̀ tán làákàyè tá a fi ń sọ̀rọ̀ ta ló lè dúpẹ́ rẹ̀ tán tó mọ̀ sí pé ọpẹ́ ní tó tóbi ní lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo wa la máa dún ní gbogbo ìgbà gbogbo ẹrú tó bá tẹ̀ ti lè dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ò ní filẹ̀ o gbogbo àwọn ànábì Ọlọ́run pátá wọn yọ ọpẹ́ kù ní ọ̀rọ̀ wọn làṣẹ kò ṣe dé bá wọn láfi ń gbọ̀wọ́ wọn gbogbo tí wọ́n ń ṣe nígbà náà ló fi ń yọ nínú Al-Qur'an láfi ń rọrọ̀ wọn ká ọ̀rọ̀ wọn láfi ń rí kà látara ìdúpẹ́ fọ́lọ́run tó pọ́ lọ́run ṣe ìṣe ọpẹ́ púpọ̀ lọ́sí oúnjẹ Ọlọ́run ọba ni kò ní nǹkan méjì tó béèrè lọ́wọ́ àwọn ẹ̀dá ju ká dúpẹ́ fún wọn lọ́wọ́ gbogbo owó tí wọ́n ní tó kó pamọ́ yẹn ta ló fún ẹ Ọlọ́run ni gbogbo àwọn ọmọ rẹ tó ń lọ léèrè tó ń lọ ilé ẹ̀kọ́ tọlọ́run tó ń láṣeyọrí yẹn ta ló ṣe Ọlọ́run ni ẹlẹ́mìí tí wàá gbọ́ wá orí ẹ pé nígbà tó Ọlọ́run tí ì dáhùn lóhùn àwọn ẹlẹ́gbẹ́ wọn ti ní mọ́tò wọ́n ti kọ́lé wọ́n ti ralẹ̀ wọ́n ti ní achievement lóríṣiríṣi owó tí ì ní kankan ẹ̀mí pò tí ẹ̀ ń sùn ń jí nírọ̀rùn yẹn wàláhì ọpẹ́ ni àwọn Yorùbá sì ní bí kíní kan ò bá tí ì kù ìrètí ń bẹ bẹ́ẹ̀ mi ò bá tí ì bọ́ ìrètí ń bẹ nípa ìgbà tí wọn náà bá ti fọlọ́run lẹ̀ wọn bá tọ́lọ́run ṣe fún wọn náà máa dúpẹ́ rẹ̀ ìdá tí mo pé ìdúpẹ́ fọlọ́run lára ń tó tóbi ni Ànábì wa Sulaiman alayhi salam káàfi tí wọ́n ṣe ẹ̀sáǹpù fúnra wa látara ìdúpẹ́ wọn sọ́dọ̀ Ọlọ́run kí ni ìdí tó fi dúpẹ́ kí ni ìdí tó wọ́n fi dúpẹ́ fọ́lọ́run Ànábì wa Sulaiman alayhi salam nínú Suratul Namli verse 18 to 19 aya Al-Qur'an sọ fún wa pé kọ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim qalat namlatun ya ayyuhan namlu idkhulu masakinakum la yatimannakum Sulaiman wa junuduhu wa hum la yash'urun. Qalat namlatu àwọn ègbè aboni tó jẹ́ olórí àwọn àwọn ègbè ńjọ́ náà òun ló sọ̀rọ̀ qalat namlatu ya ayyuhan namlu ó sọ fún àwọn àwọn ègbè tiẹ̀ tó kù tó jẹ́ ọmọ ogun tiẹ̀ náà idkhulu masakinakum ó ní ẹ̀wọ̀n nílé yín lọ idkhulu masakinakum ẹ kú lórí àpáta yẹn ẹ̀wọ̀n nílé lọ la yahdimannakum Sulaimanu wa junuduhu ó ní torí pé Ànábì Sulaiman alayhi salam òun àti àwọn ọmọ ogun ẹ̀ tí ń bọ̀ wá nígbà tó ń sì ń bọ̀ yẹn wọ́n ń bọ̀ lórí àpáta tá a wà yìí o wọ́n sì dé níkẹyẹ wọ́n máa tẹ àpáta yẹn mọ́lẹ̀ wọ́n máa lọ tí wọ́n ń lọ tí wọ́n ní lílọ tí wọ́n wá ń lọ yẹn wọ́n hum la yash'urun wọ́n ní mà pé àwọn ń tẹ̀yìn mọ́lẹ̀ wọ́n hum la yash'urun. kéde tí àwọn èrè sọlé gbogbo ọmọ ogun yẹn náà wọ́n sáré wọlé pé àwọn ò fẹ́ kú. Fatabassama dahikan min qawliha. Ànábì Sulaimanu alayhi salam ló wá rẹ́rìn-ín músẹ́ ẹ̀rẹ́ pa ẹnu rẹ̀ látara gbólóhùn tí àwọn èdè sọ yẹn àwọn tó dúpẹ́ lórí o ọ̀rọ̀ tí àwọn èdè sọ yẹn ló gbọ́ wípé ẹ̀dùn ó máa gbọ́ tẹ́wọ̀n kó tí dábàá kan sọ ọ̀rọ̀ ń sìn lọ́wọ́ rẹ̀ pé Allahu Akbar Ọlọ́run fún lẹ́bùn lórí pé àwọn ènìyàn gbogbo tó bá sọ ó gbọ́ owó dábàá àwọn ẹja àwọn ẹranko èèrà ní ọ̀dọ́ wa sọmọ ọ̀dọ̀ ìka Ọlọ́run fún àníyàn ní ẹ̀bùn láti máa gbọ́ tó kó gbọ́ ọ̀rọ̀ yẹn lásán
ló sọ wípé wa qala rabbi أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي. Naam, à ń sọ pé ìwọ náà dúpẹ́ ṣe bó ń jẹ́ ni wọ́n ń sọ pé lọ́wọ́ orí kan jẹ láàárọ̀ orí jẹ lọ́sàn-án orí jẹ lálẹ́ orí jẹ kan léde ọwọ́ náà ò ní dúpẹ́. ẹ ọkọ lásán lè ní Sùlẹ̀mánù gbọ́hùn yẹn ẹlẹ́kùn ṣé àwọn ẹranko yẹn kí náà fẹ́ pòfáìdì fún wọn lè ṣe kankan fún wọn kò gbọ́ pé n tí wọ́n sọ lòun náà gbọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ pé Ọlọ́run fún òun ní ààyè láti gbọ́ ohun tí ẹranko ń sọ. وقال ربي أوزعني fi màmí أن أشكر نعمتك التي ní í ṣe dúpẹ́ lórí ìdẹ̀ra rẹ Ọlọ́run. أنعمت علي ìdẹ̀ra tó já sí pé التي أنعمت ó tó já علي sí pé ìdẹ̀ra náà ó ṣe lé mi lórí وعلى ó ti ṣe lórí والدي àwọn òbí mi. وأن أعمل صالحا ẹ ṣe mọ̀ pé ìgbà tí ó gbọ́ ohun tí dábàá ń sọ nìyẹn lọ́wọ́ bẹ́ẹ̀ pé àfikún òun dúpẹ́ o ẹlòmíì ń bẹ nínú àwọn tó wọn jọ wà ń jọ náà tọ́lọ́run fún láǹfààní yẹn Ọlọ́run fún láǹfààní yẹn wọ́n fún un ní àǹfààní yẹn láti gbọ́ ohun tí ẹranko ń sọ àfikún òun dúpẹ́ sọ́dọ̀ Ọlọ́run. أن أشكر نعمتك التي أنعمت علي ẹgbẹ́ tó bí yẹn bá ń dúpẹ́ fọlọ́run kì í ṣèwọ nìkan ló tún jẹ ọpẹ́ yẹn o. التي أنعمت علي wàhálà wàhálì ìdáyà àwọn bí wọn ń bẹ láyé wọn sí láyé àwọn náà máa jẹ àǹfààní látara ọpẹ́ tó bá dú. وعلى والدي wọn ń bẹ láyé ni wọn sí láyé ni lópin ìgbà tó bá ti mọ rírì ọpẹ́ fọ́lọ́run tó ń dúpẹ́ fọ́lọ́run wọn bá àwọn náà wọn máa jẹ àǹfààní látara ọpẹ́ yẹn. وأن أعمل صالحا ترضاه. kò tún dákẹ́ ń bẹ̀ ó túmọ̀ sí pé bí yẹn bá ń dúpẹ́ Ọlọ́run máa mójútó gbogbo tí yẹn bá ń ṣe inú ayé. Ọlọ́run ti fi mọ̀ mí أعمل صالحا ترضاه. bí mo ṣe máa ṣe iṣẹ́ rere èyí tí Ọlọ́run yọ́nú sí. وأدخلني tó bá lè máa fọ́lọ́run lọ́pẹ́ dáadáa gbogbo iṣẹ́ rẹ lọ́lọ́run máa bá ẹ máa fọwọ́ lé yóò sì máa lọ dáadáa ó ní kù sẹ́yìn èyí tó wọ́n lọ́run àti tó wọ́n lọ́run Ọlọ́run sì máa bá ẹ ṣe látara kó ń dúpẹ́. وأن أعمل صالحا ọ̀nà mẹ́ta wọ́n sọ pé a lè gbà dúpẹ́ fọ́lọ́run wọn bá wọ́n ní yádùn wọ́n ní kọ́líbù yádùn wà lámù wà fọ́m kọ́líbù yádùn wà lámù wà fọ́m. à ń fi ọkàn dúpẹ́ bó ti jí lásùbà fọ́lọ́run pé alhamdulillah níwẹ̀lì kan ó ti fẹ̀mí rẹ̀ dúpẹ́ nù. ọwọ́ fi dúpẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ni owó Ọlọ́run bá ṣe kẹ́ ẹ sí ni kò ṣe dúpẹ́ ìwọ tí Ọlọ́run bless dáadáa tó ní àyè àti dúpẹ́ fọ́lọ́run lórí 10,000 20,000 wọ́n mú 1,000 pé èmi náà dúpẹ́ lórí 1,000 Ọlọ́run ṣe má jà o òun ṣe ká ni o Ọlọ́run ṣe má jà o tó pé bí wọ́n ṣe wọ́n lóòótọ́ wọ́n níbi kí ẹ dúpẹ́ mínísítà tán bí wọ́n bá ṣe kápá mọ́ bí wọ́n bá ṣe kápá mọ́ kò wá sí ẹni tó mọ bí gbogbo ẹ̀dá ṣe kápá tó láyé bí kì í ṣe Allah. kọ́líbù yádùn èyí tó fi sí báńkì yẹn Ọlọ́run rí èyí tó tọ́jú sínú ilé gbogbo síbi tó tọ́jú ẹ̀ sí tọ́lọ́run òyìn Ọlọ́run bá wá ṣe bless yẹ tó bó ṣe lọ́lá tó ní kò ṣe dúpẹ́ sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n bá kékeré tọ́lọ̀ bá tún fún ẹ náà tó pé lè yóò pọ̀ yọwọ́ ọpẹ́ ń bẹ̀ gbọ́dọ̀ mo ti fi lè náà dúpẹ́. وأن أعمل صالحا ترضاه. ọkàn ọwọ́ nìyẹn àti fọwọ́ dúpẹ́. wọ́n lẹ́nu wọ́n fún ẹni tọ́lọ̀ ń fún ẹ náà má dákẹ́ wọ́n náà mú ní àdúrà láti máa ṣe lójoojúmọ́ ó kéré tán ní ṣe alhamdulilayi rabbil alamin fọ́lọ́hùn ó kéré tán ń ṣe 200 ibú bá ṣe lágbára mọ́ wọ́n máa ṣí ó kéré tán ń ṣe 500 1000 lèmi lágbára 2000 lèmi lágbára ń máa ṣe fọ́lọ́hùn lójoojúmọ́. ó gbàgbé orí Ọlọ́run nìyẹn. Allahu. ó gbọ́dọ̀ máa ṣìyẹn náà ní gbogbo ìgbà yàtọ̀ sí pé ó fowó dúpẹ́ yàtọ̀ sí pé ó fọkàn dúpẹ́ máa fẹnu náà dúpẹ́ ní gbogbo ìgbà fọ́lọ́run ọba kì í sì gbà tó bá kírun nìkan tó bá gbọ́ àbíṣẹ́ rẹ tó jòkó tó ní nǹkan kan tó fẹ́ ṣe ṣàrò alámútẹ̀síbà alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin
Ọlọ́run máa ń ṣẹ́ríṣe púpọ̀ ewu ó ti lè wọ́n tì mí láyè tó jòkó sí yìí náà ó ti lè wọ́n tì mí láyè tó jòkó sí yìí wọ́n ní kẹ́lómi dúpẹ́ ó ní kí lọ́lọ́run ṣe fún òun tó wọ́n dúpẹ́ lé lórí wọ́n lẹ́gbẹ́ òun ló ti ní àwọn àìmọye nǹkan yìí kí lóun fẹ́ dúpẹ́ lé lórí. Àní àmàlà sọ́lé bí máa ṣiṣẹ́ dáadáa èyí tí Ọlọ́run yọ́nú sí. wà á dé látara ìdúpẹ́ yẹn náà yóò máa lọ sórí àwọn iṣẹ́ tó bá ń ṣe. wà á dé kílí ní. Ọlọ́run bá mójútó. wà á dé kílí ní ìbẹ̀rẹ̀ májíkà fi ìbàdíkà sọ́ọ̀lì. pẹ̀lú àánú Ọlọ́run. wọ́n ní káàárín àwọn ẹrúsìn Ọlọ́run náwọn ẹrúsìn tó dáa. wà á dé kílí ní ìbẹ̀rẹ̀ májíkà fi ìbàdíkà sọ́ọ̀lì. ẹ wo tó bá ń dúpẹ́ dáadáa Ọlọ́run máa tò ẹ́ mọ́ àwọn ẹrúsìn Ọlọ́run tó dáa. ó máa tò ẹ́ mọ́ àwọn ẹrúsìn Ọlọ́run tó dáa. náwọn tí wọ́n ní ìpáyà Ọlọ́run. tí wọ́n ti pé wọ́n padà wá jèrè lọ́dọ̀ Ọlọ́run ó pẹ̀lú wọn látara ìdúpẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọba. torí náà ọpẹ́ dandan ni fún wa láti du Ànábì Sùlẹ́mánì lásọ tí wọ́n yìí alayhi salam tí wá sí pé látara pé wọ́n gbọ́ gbólóhùn àwọn dábà àwọn èdè ló mú wọn dúpẹ́ sọ́dọ̀ Ọlọ́run. wọ́n lọ dúpẹ́ gbogbo tọ́lọ̀ bá ṣe fún ẹ owó tọ́lọ́wọ̀n tí bless tó yẹ Ọlọ́run tí dé fún ẹ orí pọ́lọ́run ṣàánú ẹ àwọn kan wà tó yá sí pé yọ ṣe ìyàwó tọ́lọ́wọ̀n tí fún lọ́mọdé sìn Ọlọ́run sì ti fún wọn lákọ̀ọ́bí ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀kẹrin wà Ọlọ́run fún ní ìbejì kí ló ní dúpẹ́ fún ká máa wá sọ wọn tó yá sí pé Ọlọ́run gbàdúrà àwọn gẹ́gẹ́ tí wọ́n ń bẹ nínú ìkẹ́ Ọlọ́run tí ìkẹ́ Ọlọ́run bẹ lọ́wọ́ wọn ní kọ̀ọ̀kọ̀ àti ní gbangba tẹ́lẹ̀ mi jókòó bá tó wọn pé ìjókòó rẹ̀ yẹn yóò máa wo tó wọn nínú àkáǹtì pé alhamdulillah owó ẹ̀wọ̀n èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa dúpẹ́ dáadáa ní o wàláì ó gbọ́dọ̀ máa dúpẹ́ dáadáa fọ́lọ́run tí wọ́n ti pé mọ rírì tọ́lọ́run ṣe nìyẹn láfẹ́ ọ̀jọ̀gbọ́n kan fi sọ wípé nígbà tó wò sá títí ó wá wò pé àfikún náà ọpẹ́ yìí ní tó ṣe pàtàkì nínú ayé ni ó ní hamidtu fa innal hamda lillahi wajibun. hamidtu fa innal hamda lillahi wajibun. hamidtu fa innal hamda lillahi wajibun. ala kulli hayyin wa khusratin على كل حي قبل موت وقسرة ó ní àmìtú ó ní mo dúpẹ́ ọpẹ́ mo dún fọ́lọ́run ọba mi látara gbogbo tọ́lọ́run ṣe fún mi ó ní tó pé dájúdájú ọpẹ́ dúdú sọ́dọ̀ Ọlọ́run ọpẹ́ dúdú fún ó ní dandan ni fún gbogbo ẹ̀dá tọ́lọ́run dá ẹ wo àwọn ẹlẹ́sìn tọ̀hún yẹn wọ́n tún ní lóyìn tó máa fẹ́ kọ lóyìn wọn ní ọ̀pẹ ló ń jẹ rẹ èyí ń jẹ kọ́kọ́ rẹ o ọ̀pẹ ló wọ́n fi ọ̀wọ́ ọpẹ́ wọ́n fi ṣeré wọ́n fi ọwọ́ ọpẹ́ ṣeré àwa la sì mọ àwa ló jẹ́ ká mọ iye ọpẹ́ jù àwọn mùsùlùmí wọ́n tó pa náà àwọn pọ̀ bẹ́ẹ̀ ni àwọn pọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ló fà á táà fi máa ń dúpẹ́ púpọ̀ fọlọ́hun táà lè fowó púpọ̀ dúpẹ́ fọlọ́hun ṣùgbọ́n àwọn máa ń gbogbo nǹkan ló fi ń dúpẹ́ fọlọ́hun kò dẹ̀ sí ìgbìyànjú tó yẹn bá ṣe láyé kò ní wòsì lọ́dọ̀ Ọlọ́hun. àbáwá ní tó dájú ẹjọ́ ọpẹ́ fọlọ́hun ọba ó ní dandan ní fún gbogbo wa o dandan ní fún gbogbo ẹ̀dá tọ́lọ́hun dá. موت وقسرة على كل حي قبل موت وقسرة ó ní gbogbo tọ́lọ́run bá ṣe fún ẹ lórí gbogbo ìṣẹ̀mí tó bá ń bẹ
orí jẹ ni orí mu ni dúpẹ́ èyí tó fẹ́ ọlọ́run múlẹ̀ lọ́wọ́ kò tí ì múlẹ̀ lọ́wọ́ dúpẹ́ fọlọ́run ọba gbogbo tó ń wò pé ó fẹ́ di báyìí ó fẹ́ gba báyìí ó fẹ́ di báyìí ó fẹ́ kàn ọmọ rẹ̀ di báyìí kò tí wàá dánù dúpẹ́ fọlọ́run ọba. Qabula mawtin wa qusratin ala kulli hayyin qabula mawtin wa qusratin. Ó ní síwájú kó tó kú gbìyànjú láti dúpẹ́ dáadáa o kí ikú tó dé wá báyìí make sure kó dúpẹ́ fọlọ́run dáadáa kó tó di pé àdánwò kan tún dé àbí wàhálà kan dé kì í sì gbà tádánwò bá dé ló wà wípé àfi kí n dúpẹ́. àbá ẹni nìkan ni ló wá bá mi jẹ́ kan ló wá ní ohun àtọ̀rẹ́ òun kan wà níléèwé àwọn wà nínú kíláàsì lọ́wọ́ àwọn wà ní hostel lọ́wọ́ ọ̀rẹ́ òun yẹn wá gbé kétu ṣàlùwàlá ó ń kírun òun kàn ń sùn tóun ni ó ní láti ibi tóun ti ń sùn yẹn lójú àlá yẹn òun kò bẹ̀rẹ̀ sí ń lálàá láti ara ohun tóun sùn yẹn òun bára wọn ní ààyè kan òun rí àwọn èèyàn tí wọ́n wáṣọ funfun lọ tí èmi wọ́n sọ fún un pé ṣé àwọn tó wáṣọ funfun yìí àwọn tí wọ́n ń jọ́sìn fọ́lọ́run gbà tí wọ́n bẹ láyé ni o àwọn tí wọ́n ń dúpẹ́ fọ́lọ́run gbà tí wọ́n bẹ láyé ni o àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run gbà tí wọ́n bẹ láyé ni o ẹ̀mí yẹn kò tún yí padà ó tún gbóhùn sí ààyè kan òun pé iná yẹn bẹ̀rẹ̀ sí ní jó àwọn èèyàn òun ló kún sọ fún mi kì í ṣe pé èmi fún wọn á wò bẹ́ẹ̀ wọn nígbà tó ń sọ̀rọ̀ yẹn wọn á wò bẹ́ẹ̀ pé Ọlọ́run fẹ́ dán ìgbàgbọ́ arákùnrin wò. Alákùnlé ayé. Qabula mawtin wa qusratin ala kulli hayyin qabula mawtin. ó nígbà tó tún yí àwọn yẹn náà òun bẹ̀rẹ̀ kó ń bẹ̀rẹ̀ sí ní pariwo ń kíbò sí iná yẹn bẹ̀rẹ̀ sí ní jó wọn. òun wá tají ó ní bóun ṣe tají báyìí ọ̀rẹ́ àwọn tí ń kírun lọ́wọ́ ti wá sálámọ̀ òun kò fò dídí ni òun wọnú tọ́lẹ̀tì lọ òun lọ ṣàlùwàlá nígbà tó ń ṣàlùwàlá òun kò bọ̀ òun ní kó sún òun yà dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóun ṣe bẹ̀rẹ̀ sí ń kírun lọ ni. nígbà tó ń wá sálámọ̀ ọ̀rẹ́ wọn bèèrè lọ́wọ́ pé kí ló dé ṣé bóun jí ẹgbẹ́ rẹ̀ kó wá kírun ni kò sígbà tó ń bá sanwó kó wá kírun òun dìde ó nígbà tó ń kírun lẹ́ẹ̀kan yẹn Qabula mawtin wa ó ní òun lálàá kan aláyẹ̀ sì bà òun lẹ́wù aláyẹ̀ bà òun lẹ́wù gan ọ̀rẹ́ yẹn wá ń sọ fún pé Ọlọ́run ń kìlọ̀ fún ẹni o ìkìlọ̀ Ọlọ́run tó ń kìlọ̀ fún ẹni ní pé mójútó tọlọ́run dáadáa kì í ṣe gbàtà dánwò bá dé láṣẹ máa sá tọlọ́run kì í ṣe gbàtà dánwò bá dé láṣẹ sọ pé ẹjẹ dúpẹ́ fún un ẹjẹ dúpẹ́ fún Ọlọ́run kó má fà dánwò yìí kàn wá mọ́. Qabula mawtin wa qusratin ala kulli hayyin Qabula mawtin wa kì í ṣe ìgbà tí àdánwò bá ti súnmọ́ wa aláwa kójọ pé ẹja dúpẹ́ kí àdánwò má tún ṣẹlẹ̀ sí mọ́ ó máa dúpẹ́ kalẹ̀ látara ìdúpẹ́ kalẹ̀ yẹn Ọlọ́run máa mọ́wọ́lé gbogbo àdánwò àti ìdánwò wàhálà tó bá ń bọ̀ wá kò ní ló súnmọ́ ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ bẹ́ẹ̀ fún wa nítorí yẹn bá ń dúpẹ́ fọ́lọ́run ìdúpẹ́ fún Ọlọ́run yóò máa mú bàlẹ́ àdánwò yóò máa mú kúrò fún ẹ yóò máa mú àáfíà wá àláfíà máa tó ara fún ẹ yóò máa fún ẹ ní tún zaman ìgbà tó jìn ó máa lo àwọn ìgbà tó ẹ̀mí rẹ̀ ó gùn ó ní kún kékeré látàwọn pẹ́ torí náà ìdúpẹ́ lórí ìdẹ̀ra ogun èyíkéyìí nínú tọ́lọ́ bá ṣe fóun tí ẹ sun jí yẹn náà dúpẹ́ fọlọ́run èyí tá a sọ yìí náà ọlọ́mọ ṣe ní ìbàlẹ́jọ́ ọgbọ́n fún wa o ọláyà dábọ̀ wa Muhammad èyí máa dúpẹ́ fún Ọlọ́run ọlọ́mọ yọ kúrò ní ayé wa máa fún wa dún gbogbo ìgbà bàbá dábọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam yàkì subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.